a gbọ́dọ̀ mọ́ ṣàbúrú fún un. Bàbá ẹ̀ ní èsì èèyàn dáadáa, ìyá ẹ̀ ní èsì èèyàn dáadáa. A gbọ́dọ̀ ṣàbúrú fún un. Ọ̀tọ̀ nìyẹn o, nínú ègún rẹ̀ nìyẹn bá wá. A gbọ́dọ̀ mọ́ ṣèkà fọmọ yìí pé tí wọ́n bá ti rí i pé ọmọ yìí ẹ múra sí ẹ mọ̀jọ́ lọ ẹ hàn lè mọ̀ kí ló dé kí ló ṣe fún yín. Wọ́n á nígbà bàbá ẹ̀ náà ń bẹ láyé wọ́n máa wo ìyàwó ilé tí mo ń pọ ọmọ ọkọ mi kíní, ọkọ mi Rashidi, ọkọ mi Basira, ọkọ mi kíní kan tó máa ń pọ́n wọn lé. Táwọn ọmọ yẹn bá dàgbà wọn ó jogún ègún rere lára ọmọ yẹn, lára ọmọ tí ìyàwó yẹn bá bí. Èyí tí ó yẹ pé kò ní fún wọn lóúnjẹ, kò ní jẹ́ wọ́n gbádùn, ìmọ̀ fìyà jẹ wọ́n. Táwọn náà bá dàgbà ọmọ tiẹ̀ náà ó jogún ègún burúkú lára àwọn yẹn. Tó ti rí pa ègún bẹ́ẹ̀ yẹn ọ̀dà.